Kọ́lá kí ló dé tó ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ nínú òkùnkùn? Mo tẹ̀ rò pé ó máa ti sùn ní. Mo fẹ́ kí gìrìgìrì ẹsẹ̀ mi kò jẹ́. Ìwọ rò pé mo ti sùn. Anyways, kí ni a sọ nípa ìrìn alẹ́ nínú ilé? Traffic ni now. Kò sí wàhálà. You know the rules already. Kọ́kọ́ bọ́ṣọ ẹ̀ náà. Bọ́. Mo fẹ́ wo nǹkan. Bọ́. Ṣé o lè bọ́ ni? Bó bá fẹ́ mi dénúdénú ó yẹ kó lè. Bọ́ aṣọ. Bọ́ṣọ. Bọ́. Bọ́ aṣọ ẹ. Kàkà kó múnú mi dùn. Ṣé ló tún gbẹ́mí gbóná? Àsìkò fẹ́ arrest mi torí Ọlọ́run. Ìtàn jẹ́ kó sínú fọ́tò. Bó bá ti dúró. Bó bá ti dúró. Ṣe lérí. Tí obìnrin kan bá mi try nǹkan tí ìyàwó ẹ̀ ń bá ẹ try á ti bá ẹrù ẹ̀ nílé bàbá ẹ̀ àti màmá ẹ̀. Èmi trust ẹ yóò yọ ọkùnrin mi náà. Kí ni ìyàwó ẹ ní náà? No, sọ fún mi kí ló ní òun ṣiṣẹ́ náà. You are husband material gbogbo nǹkan tí ìyàwó ẹ ní pátápátá ló ń ṣe fún. Kí ló dé wọ́n ṣe ṣe báyẹn? Owó tí ò yọ lára ẹ̀ owó nìyẹn. Àwọn bàbá ọkọ mi rèé o, àlejò tí mo gbà yí àlejò náà ní bébì. Kí ló dé? Wọ́n nìkan lẹ̀ mú ni. Kò ra àmàlà fún yín ni. Ọ̀rẹ́, ń gbọ́ tún ra àmàlà. Dúdú àbí funfun? Olùrọ̀ṣẹ̀mú. Ó mọ̀ ń rò ó. Pálọ̀ yà ń gbọ́. Ó máa rò fún yín. Kódà kò lè mọ yán gúnbó yẹn wà. Ṣẹ́yìn fẹ́ jẹyàn. Mo fẹ́ jẹyàn, mo fẹ́ jẹyàn. Káyì. Àwọn ọ̀rẹ́ mi ń gún yán. Ọbẹ̀ wà ní fíríjì náà, kí ló dé máa gún fún yín? Ẹ jẹ́ kí mi lọ sí kìkì lọ change. Kẹ́fìlà tó. Ọmọ bó ṣe mọ̀ ọ́. Kọ́lí èèyàn kọ́lí tì. Àṣẹ yìí méjèèjì ò tiẹ̀ ní. Oní kí ló sọ? Àwọn agán mi ẹsẹ̀ fún ẹ. So ẹ lè yí ohun padà bó ṣe wọlé yẹn. Pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ti ṣe dalẹ̀ rú pẹ̀lú ọ̀rọ̀ pé ẹ bí pé kó wọlé dé nísìnyí kẹ́ dìde pẹ̀lú ẹ̀ ní. Kí ló fẹ́ ká sọ? Ṣèlú ṣáà disrespect ìyàwó ẹ lójú ẹ ṣe sápọ̀nlé dáre rárá. Wàhálà ẹ̀ pọ̀. Ìyá yín ní kí n máa bọ̀ lókè. Ìyá ẹ̀. Ìyálà ìyá ẹ̀. Orí ìyálà kú ìyálà ìyá ẹ̀. Yeah, ó deserve ẹ̀.